Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi o, ó ga jù. Ẹ kú o, rédé àsìkò yìí o. Àánú Ọlọ́run, àbọ̀ Ọlọ́run, oore-ọ̀fẹ́ Ọlọ́run ó máa bá wa gbé o. A kó palẹ̀mọ́ ọdún. Bẹ́ẹ̀ ni o, ọ̀rọ̀ tá a sọ ńgbà kan tán ní olórí Mariam ó lọ gbé ọmọ Naomi, ó jí gbé. Tẹ́ bá gbàgbé tó gbé lọ sótẹ́ẹ̀lì tí kábíyèsí tó track ẹ̀ tán lọ gbé ní hòtẹ́ẹ̀lì. So, nǹkan tá a tún wá ń gbọ́ ńsìn ni pé kábíyèsí sọ fún pé kò gbọdọ̀ wọ ààfin yìí, pé tó bá wọ ààfin yìí, pé nǹkan tí ó bá rí nínú ọbẹ̀ tàbí tó bá rí nínú nǹkan tó bá ti rí ṣá ló máa fara mọ́ òun. Nítorí pé àwọn ọmọ Naomi bó ṣe wà yẹn, kò sẹ́ni tó lè pa wọ́n. Ẹnikẹ́ni nínú ààfin yẹn tó pètepèrò tó fẹ́ dìde ogun pé kò sẹ́ni tóun fẹ́ pa àfàwọn ọmọ Naomi. Wọ́n ní àgàgà nǹkan tí Mariam ṣe, pé tí Mariam bá dán ó dán tán, pé tó bá tún try láti sọ pé òun fẹ́ mú ọmọ Naomi kankan àbó fẹ́ pa àwọn tó ń pètepèrò. Wọ́n ní Mariam ní kábíyèsí ń bá sọ yẹn pé òun máa pa àwọn ọmọ ẹ̀ máa lọ sí, pé kán jọ bẹ́ẹ̀ tẹ̀. Nígbà tó sọ wípé o ò rẹ́ni tó fẹ́ pa, o ò rí nǹkan míì pa, o ò pa ẹran, o ò pa eku, o ò pa nǹkan kan, ó wá jẹ́ àwọn ọmọ Naomi ló sọ wípé o fẹ́ pa. Pé ó ti ṣí o, pé jẹ́ ká wá sọ fún ẹ pé a ṣẹ̀ṣẹ̀ wọ̀, pé èmi àti ẹ ṣẹ̀ṣẹ̀ wọ̀ o. Pé òun fi ń yé ẹ pé àwọn ọmọ ẹ̀ tó bá tún pètepèrò láti dáwọ́ lé pé àwọn ọmọ Naomi ni ó kù fún ẹ láti pa, pé àwọn ọmọ ẹ̀ máa lọ sí. Wọ́n ní kábíyèsí ti declare plain. Kí ló dé? Ó bímọ tiẹ̀, òun wá ọmọ ọlọ́mọ láti jí gbé. Ó dẹ̀ lọ bí tiẹ̀. Àbí Naomi mú ẹ dání ni? Àbí wọ́n sọ wípé wọ́n ń wá oyún? Pé Naomi nìkan ni wọ́n sọ wípé òun ló lè lóyún. Obìnrin kọ́ ni ẹ́, pé ìwọ náà lọ lóyún. But oyún tó fẹ́ ní ilé bàbá ẹ̀ ni kò ti lọ ní. Pé kì í ṣe ààfin òun o. Tó bá dẹ̀ bí kó máa gbàdúrà pé ó fẹ́ pa kan nínú ẹ̀, kán bá ẹ pa á nínú àwọn ọmọ ẹ̀. Ìkan á ṣe kan. Pé Mariam, pé nǹkan tó dán wò, pé nǹkan tó dán wò, pípa náà sọ wípé ẹ fẹ́ pa àwọn ọmọ Naomi. Kí ni Naomi ṣe fún yín? Mariam ní kábíyèsí ń bá wí o, pé kí ni kábíyèsí ṣe fún? Pé ìwà ọ̀daràn ló hù yẹn now. Ó ní kì í ṣe pé bóyá òun ní intention láti sọ pé òun fẹ́ pa ọmọ Naomi. Kí ni intention ẹ̀? Ó ní intention òun ni pé tóun bá gbà tí Naomi tán gbogbo nǹkan tó ń ṣe fún Naomi, pé kí Naomi ní dandan. Ààfin yẹn òun ò ní kúrò láàfin. Pé ààfin yẹn lòun máa gbé, pé òun wá sọ pé túláàsì o, wàá kúrò láàfin. Ló bá ní ọmọ yẹn lòun máa gbé. Pé tí ò bá sí bí pé kábíyèsí wọ́n track òun, ó lóun ò ní gbé ọmọ yẹn wá. Until tí Naomi bá decide pé ó máa kúrò láàfin. Ẹ rí i pé ilé ayé yìí ogun ni. Àti pé àwọn olórí wọ̀nyẹn mostly Ashley o àti Mariam wọ́n sọ wípé bóyá gbogbo nǹkan tó ń ṣe káàkiri ó ti wà nínú ẹ̀jẹ̀ wọn, ó ti fẹ́ yà wọ́n wèrè. Torí wọ́n ní a normal human being ò gbọdọ̀ máa hurú ìwà tó ń hù yẹn. Tí iwájú ò bá dẹ̀ ṣe lọ, èèyàn á ṣe padà sí. Kí ni ẹ̀ ń wá láàfin? Tẹ wá sọ wípé ààfin dandan Naomi o. Tí Naomi ò bá kúrò láàfin fún yín, ẹ̀yin lẹ láàfin ni. Àbẹ́yìn lẹ ni kábíyèsí. Àbíjọ́ tí kábíyèsí jọba, wọ́n fi ẹ̀yin àti kábíyèsí jọba.
tó fi di onírun rẹpẹtẹ onírun ọ̀tọ̀. Pé wèrè díẹ̀díẹ̀ wà lórí wọn. Ẹ kàn ń wò wọ́n ni o, wọ́n yìí máa já. Since tó jẹ́ pé nǹkan tó ń gùn lé ńsìn ni pé tí kábíyèsí bá lóun máa fẹ́ Naomi, àwọn náà ò ní gbà. Kí ló dẹ̀ gbà kù fún wọn? Ikú yájẹ̀ ẹ̀sìn lọ, bó ṣe máa ń sọ. Ikú yájẹ̀ ẹ̀sìn lọ, òun náà máa tán ọ̀nà ẹ̀sìn tó bá dójú ẹ̀. Torí ẹ kàn ń wò wọ́n hàn pé báwọn eléyìí ó dàbí pé tó bá yá pé bóyá wọ́n máa change àbí wọn ò ní change. Wọ́n ní wọn change o. Wọ́n ní wọ́n change o, wọn ò change. Tó bá kọ̀ pé wọn ò ní change, pé wọ́n á rí mẹ́wàá mẹ́wàá. Àwọn náà bá Ọlọ́run dé. Therefore, wọ́n ní kábíyèsí ti lérí léka fún wọn. Tẹ́ bá fi ìyàwó òun lẹ̀, á jẹ́ pé àbáwọn ọmọ ẹ̀, á jẹ́ pé ẹ fẹ́ rin ìrìn àjò téèyàn máa ń rìn tí kò ní padà. Tó bá ti di ọwọ́ pé pàá léni pàá lọ́la, pàá léni pàá lọ́la, tójú èèyàn bá fọ́ ràbọ̀ràbọ̀ ló máa wọ̀. Tó bá ti dójú ẹ̀ ló ní báyìí. Torí ìlú yìí ti ń dún jù o, ó ti ń dún ládùn jù o. Ṣé kò ní ya báyìí? Ó ti ṣetán láti ya. Ìyẹn ti Mariam tó ní lá. Ṣé ẹ mọ̀ pé ó ti sọ pé ó ní àfi tóun bá kú ni Naomi lè wọ inú ààfin yẹn. Àfi kì í ṣojú òun. Tó bá sì ṣojú òun láyéláyé, Naomi ò ní dé sáàfin. So kábíyèsí ti sọ fún wọn. Wọ́n ní kábíyèsí ti announce fún wọn pé ẹni tékú ilé wọn bá gbọ́ kó sọ fún tòkó. Pé ẹnikẹ́ni tó bá gbète pèrò ó lóun fẹ́ pa àwọn ọmọ Naomi. Wọ́n ní kó ń tọ̀ mọ́ ẹ̀ pé àwọn ọmọ wọn máa lọ sí o. Wọ́n ní kábíyèsí declare fine pé àwọn ọmọ wọn, ó dàbí pé bóyá wọn ò fẹ́ gbọ́ lọ́rọ̀ tó ń fẹ́ gbọ́ àfi lélẹ̀ náà fẹ́ gbọ́ pé ẹnu ẹ̀ náà làjọ wọ̀. Èmi ò mọ̀ bóyá Ashley àbí Mariam ti wọ ààfin padà o. Àárín ibẹ̀ yẹn ni ò tí ì yé mi. Ṣùgbọ́n wọ́n yìí ń fà. Wọ́n ní kábíyèsí sọ pé wọ́n ní ìlérí tí kábíyèsí lérí fún Mariam nìyẹn. Ó ló fẹ́ pa ọmọ Naomi. Ìdààmú yìí pọ̀. Ó bá wọn kábíyèsí kan wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá. Bẹ́ẹ̀ mi ì tí ẹni a bá wò lọ sáà. Ṣé kábíyèsí ìgbà tí ì ṣe amúkun-mẹ́kọ, ìgbà tí ì dẹ̀ ṣe pé bóyá kò mọ nǹkan tó ń ṣe. Kábíyèsí mọ nǹkan tó ń ṣe. K'Ọlọ́run kó gbà wá. K'Ọlọ́run kó gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni tá ò ṣọ́. Kábíyèsí wọ́n ti gbé nǹkan tó ju agbára wọn lọ. Ṣùgbọ́n tógo bá ń jẹ́ t'Ọlọ́run, à ń gbàdúrà fún kábíyèsí pé kí kábíyèsí k'Ọlọ́run kó kábíyèsí yọ. Kí kábíyèsí ṣàṣeyọrí ní ààfin yẹn. Kí Naomi náà kan ṣàṣeyọrí. Kí nǹkan kan má ṣe wọ́n o. Because bá ṣe gbọ́, ó dàbí pé ó ti ń lọọ́lẹ̀ díẹ̀díẹ̀ lára kábíyèsí. Torí a gbọ́ pé gbogbo position pátápátá tó wà láàfin tí wọ́n sọ pé àwọn fẹ́ gbà lọ́wọ́ kábíyèsí, wọ́n ló ti sọ pé òfo ni gbogbo wọn máa mú. Mariam ti sọ pé òun fẹ́ di Yèyélúà. Níbo ló ti fẹ́ di? Ashley náà, ìyẹn ló fẹ́ òun ni queen ààfin. Níbo náà ti fẹ́ di? Wọ́n ní gbogbo eré tó ń sá ńsìn ni pé káwọn lè gba gbogbo ìjọba tó wọ́n fẹ́, gbogbo gift tí kábíyèsí ti pèsè lẹ̀ fún Naomi pé àwọn ló kàn. Ẹ̀yin èèyàn mi, ṣé rí àwọn olórí wọn yẹn? Wọ́n ti ṣetán, wọ́n ti sign pé kò sí nǹkan tí ó ń bọ̀ lókè tí ilẹ̀ ò gbà. Páwọn ti ṣetán láti para wọn nítorí Naomi. Wọ́n dẹ̀ máa para wọn bẹ́ẹ̀ ni lóòótọ́. Lágbára Kristi Jesu Olúwa wa. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, ẹ bá wa like, kí ẹ dẹ̀ bá wa fi tó kù sí comment section. Ẹ ṣé gan. God bless you. Amen. Bye.